ta ṣe ń jẹ yẹn. Rere nìyẹn. Rinrin eléyìí. Rere yàtọ̀ rinrin eléyìí o. Rinrin eléyìí. Rere la ṣe lọ o. Ewe rinrin eléyìí. Rinrin. So ó dáa fún àsìkò púpọ̀. Tẹ́ bá rí tó bá pọ̀. Ẹ máa wẹ̀yìn àgíríkì bí méjì tàbí mẹ́ta. Ẹyin again. Bẹ́ẹ̀ ni. Ẹ kó sí. Ẹ kó pẹ̀lú ẹ kó tẹ́lẹ̀ ńbẹ̀ ẹ kó ewé ilé lórí. Ẹ ní bomi sí o ló máa ṣe ẹyin ẹ̀ jiná. Okay, ó lómi lára tó máa. Ó lómi lára tó máa jáde. Òun ló máa somi jiná. Tó bá sè é jiná. Tó jiná tó ẹ bú ẹyin ẹ ṣàdúrà sí. Tó ti yé sìn. Tó bá jẹ́ tútù fún yín nídìí ẹ̀ pátápátá. Tó bá jẹ́ 20,000 ló ń wá. Tó fẹ́ kó rí ẹyin àgíríkì méjì. Tó bá jẹ́ méje 70,000 ló fẹ́ kó rí. Wàá fẹ́ ẹyin àgíríkì méje sí. Tó bá ti ń jẹ́ wà ní 70,000 ní kán kó wá fún mi ní kí n rí o. 10,000. So wàá sì bẹ́ẹ̀ yẹn. O máa rí owó yẹn o. Ẹ sàn yín fẹ́ kí ẹ 1 million ni. No, kì í ṣe 1 million. Àríkọ́tágbára ẹ̀gbẹ́ là ń sọ fún yín o. Ẹyin mélòó lè yàn méje lè rí 1 million. No, pẹ́pẹ̀pẹ́ iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ ni. Àwọn tó ń gbégbẹ̀ mílíọ̀nù wá ọ̀tọ̀ ni wọ́n yẹn. Ọ̀tọ̀ làwọn yẹn. Wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ṣe mọ́ ó wà. Ṣé kìí ṣe oògùn owó nìyẹn sá? Kìí ṣe oògùn owó. Tó bá níṣẹ́ lọ́wọ́ ni o, tó bá ní bísíǹsì lọ́wọ́, o lè ṣe kó ṣiṣẹ́ fún ẹ. Ewé rinrin ni. Tó ti ń sìn ẹ fi sè é bẹ́ẹ̀. Ó wà lọ́jà náà. Wọ́n ń tà lọ́jà. Ó lè wà lẹ́gbẹ̀ẹ́ ilé sí bójú ṣe ń ràn só wà lẹ́gbẹ̀ẹ́ ilé. Kò ṣòro kò sí wà. So ó ń fún yín lówó. Ìkejì ewé yìí náà tí oríwo bá múyàn ẹ lọ oríwo bọ́ ẹ̀. Ẹ lọ ẹ pò pẹ̀lú òrí wọ́n fi pa bẹ̀ yẹn ó máa fò dànù ni. Ṣé ó ti yé sìn? Wọ́n tún fi ń ṣe àgbẹ̀dọ̀ tó máa sọ àwọn bàbá máa fi ń ṣe ayẹta àbọ̀n. Àgbẹ̀dọ̀ máa sọ yẹn asọ́wò ni o. So àwa ń ṣe oògùn ìbọn kí iṣẹ́ olóhùn ṣe tó fẹ́ ṣe oògùn ìbọn. Ẹgbẹ́ yẹn pàtì. Ṣé ó ti yé sìn? Ewé yìí náà tún wà ẹ lè fi ṣe ẹran ẹlẹ́dẹ̀ jẹ fún owó náà ni. Ẹlẹ́dẹ̀. Ìbáàjẹ́ tìbílẹ̀ ìbáàjẹ́ ta Greek kò sí lè tí ò bá ṣiṣẹ́ lọ. Ewé. Á lo ẹ̀dọ̀ ẹran. Àmọ́ mùsùlùmí ẹ̀ ló ń jẹ ẹlẹ́dẹ̀. Àwọn ìmáàmù àwọn ló jẹ ẹlẹ́dẹ̀ jù tó ń fi ń ṣàṣejẹ. Ó lọ fìyẹn sílẹ̀. Lọ sí yànnà pàjá wàrí Mukaila Kazeem gbogbo tó ń fi fọ́ọ̀kì ń gbé ẹlẹ́dẹ̀ tó ń dín. Tó pọ́n yòyòyò tó ń fi fọ́ọ̀kì ń gbé. Wàá rí mi ìbátù wàá rí gbogbo wọn wàá rà bí báàtì. Lọ́jọ́kọ̀ ẹ fún mi. So ẹ fìyẹn sílẹ̀. Àfáà wo ni kì í jẹ ẹlẹ́dẹ̀? Àjẹ́ pé kò ní rówó ná. Kò mí ni ẹran ẹlẹ́dẹ̀ bọ́láwọn ṣe dá màṣírí ẹ̀ ni. Bí èèyàn bá ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ lásán ara máa dẹ̀ kò ní táwọ́ nánú owó àṣírí ẹ̀ máa bò ni. Bẹ́ẹ̀ ni àṣẹ tọ́lọ́run gbé fún lára nìyẹn. Ní àmú ìmọ̀ tèmi inú kòrá nìyí nílẹ̀ ń tan ara yín kiri. Jèmọ́ jẹ́ ń bí. Kò sáfà àti kì í jẹ́ ọ̀rọ̀ àfà. Kò sí lọ sí yànnà pàjá tó máa ṣe àwa máa ń ṣeré jáde wàá ibi tán ti fi fọ́ọ̀kì ń gbé Kazeem. Wàá rí ibi tó bá pọ́n yòyò wọ́n máa fi fọ́ọ̀kì máa gbé ẹ̀yà wọ́n tún fata sí fún wọn ààbò àtàlẹ̀ lórí. So wọ́n lè fi ṣe. Bàbá gbígbẹ wa kọ́ iṣẹ́ òní gbígbẹ yẹn ṣe. Lè fi bẹ́ẹ̀ di gbígbẹ ẹ̀ torí omi ẹ̀ ó máa ń rọ̀ ni. Amet. Àárọ̀ dànù ni torí ara ẹ̀ omi ni. Eléyìí á tó ká ní ìfẹ́ ló ń sìn ní wọ́n fẹ́ lò ní jọ Sátọ̀dẹ̀. Ẹnikẹ́ni. Ẹnu ẹ wá ní kò ṣòro tẹ bá sọ fún ọ̀rẹ́ àbàjẹ́ tẹ bá tún léde ìlú dáa. Wọ́n ń gbìn bójú bá ti ń rọ̀ báyìí wọ́n máa pọ̀ káàkiri ni. So bó ṣe rí nìyẹn. Ewé rinrin nìyẹn o. Owutu FM. Ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà.
ìyá ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots ìyá ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ máa gbọ́ ìyá ṣàlẹ́ náà ní. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.